ó yá abala Edoki ìròyìn náà làkànlù nírọ̀lẹ́ òníyẹn níléeṣẹ́ Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta lágbára Ọlọ́run bá ní súnra Muzik Olúwatósìn lórúkọ tèmi Hadjia Ramaliifar àgbọ́ má bínú. ẹ ti mọ̀ pé àwọn ìròyìn wa tó jẹ́ pé ó ń bọ̀ lóde lójúmọ́ ọ̀la lójú àwọn ìwé ìròyìn àwa ò kọ́ fi tó yín létí lẹ̀nà ká ẹ lè mọ ohun tí wọ́n ń gbé bọ̀ lọ́la àná lẹ́ròyìn gẹ́gẹ́ bí èmi ṣe máa ń pè ó yẹ já lọ ká fetí yín ba àwọn ìròyìn ọ̀hún ní mọ́ńbé kó tó di lẹ́lẹ́kùnrẹ́rẹ́ lójúmọ́ ọ̀la ó yá nìṣó ńlẹ̀. ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi ló ń sọ wípé ààrẹ ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn Reverend Samson Ayọ̀kúnlé ló ti sọ wípé àní àwọn asùsẹ́ wọn kọjá ìwọ̀n eléyìí tí wọ́n wọ̀n o gẹ́gẹ́ bí ó ṣe fi ìròyìn eléyìí léde ó ní gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbáríjọ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ló jẹ́ wípé wọ́n ní wọ́n ti kọjá eléyìí tó yẹ kí wọ́n ó ní ó ti kọjá ìwọ̀n eléyìí tí wọ́n wọ̀n ó sọ eléyìí látàrí wípé ó ní lábẹ́ bó ti wù kó rí tí kì í bá ń ṣe torí wípé tàwọn ọmọ eléyìí tó kàn ní oníṣòlè yẹ ká fi yín lẹ̀ kẹ́ ẹjọ́ ìjọ yín níbi tó bá wù yín kẹ́ ẹjọ́ de oníṣùgbọ́n tá a bá ní ká ṣe báyìí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí ọ̀rọ̀ náà kàn ó ní ìdí rèé tí a ò ní lè ṣe orú èyí ó ní àjọ asuu jẹ́ àwọn tó jẹ́ wípé ó ní wọn ò ní sùúrù tó nítorí pé ní Sultan Sokoto yẹn Alhaji Saada Abubakar ó ní nítorí pé wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n kọ̀ jálẹ̀ ó ní fún ìdí èyí ó ní lòun ṣe ń rọ̀ wọ́n wípé òun bá ní kí wọ́n máa jó ijó tí wọ́n fẹ́ jó lọ wọ́n ní ṣùgbọ́n tí wọ́n bá ní kí wọ́n ṣe báyìí ó ṣeé ṣe o kó dí ọjọ́ iwájú àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ Ayọ̀kúnlé tẹ̀síwájú ó ní tí kì í bá ń ṣe bẹ́ẹ̀ ni ó ní òun ò bá ti sọ wípé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ asuu náà lẹ́yìn tá a ti foríkorí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn méjì tá a mọ̀ wípé lábẹ́ bó ti wù kórí nínú ìkan àbí míì náà lẹ́wọ́ wà á ti pè yín láti bá yín sọ̀rọ̀ pé ká ẹ túbọ̀ ṣe sùúrù ìjọba àpapọ̀ bó tilẹ̀ jẹ́ wípé àwọn náà ní tiwọn lára ó ní ṣùgbọ́n lábẹ́ bó ti wù kórí a ní kẹ́ ẹ ṣe sùúrù tẹ́ ẹ bá torí epo jẹṣu ẹ torí iṣu kẹ́ ẹ jẹpo torí ọjọ́ iwájú àwọn ọmọ wọ̀nyí eléyìí tó jẹ́ wípé àkàtà yín lọ́lọ́wọ́n bá tó sì kó sí lọ́wọ́lọ́wọ́ ó ní ṣùgbọ́n nítorí ìdí èyí làwa náà ṣe ń dá sí òbí bẹ́ẹ̀ bá kọ́ àbá fi àjọ asuu lẹ̀ kí wọ́n jójo eléyìí tó wù wọ́n láti jó. àwọn ìròyìn tó ń bọ̀ lóde lójúmọ́ ọ̀la ibẹ̀ lẹ́ẹ̀tì bá eléyìí náà pàdé níbi tó ti wí pé lórí ìkọlù ọkọ̀ reluwé tó wáyé eléyìí ti fi hàn wípé ọmọ Nàìjíríà a ní àgbẹ́kẹ̀lé kankan o lórí ètò ààbò tó gúnmọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àjọ kan náà ló sọ bẹ́ẹ̀ àjọ kan eléyìí tí wọ́n pè ní Civil Society Organization náà ni wọ́n ti fi ọ̀rọ̀ ìmúlédè o tí wọ́n wí pé ìkọlù tó wáyé lójú ọkọ̀ reluwé láti Àbújá sí Kaduna náà wọ́n ní eléyìí tí àwọn onísùmọ̀mí tí wọ́n kọlù wọ́n ló jẹ́ ohun tó jẹ́ wípé ó kù díẹ̀ káàtó tó sì jẹ́ wípé ìṣèjọba aláṣẹ Muhammadu Buhari ó ti já ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kulẹ̀ lórí àti dáàbò bo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtẹ̀mí àti dúkìá ló jẹ́ wípé inú ewu náà ló wà àwọn àjọ náà tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde ìyẹn àjọ Adopt a Goal Initiative ni wọ́n ṣàlàyé wípé àkókò yìí ó tọ́ ó sì yẹ kí ìṣèjọba náà kí wọ́n sún ṣòkòtò wọn ní gírí láti fọkàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà balẹ̀ torí irú ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ ó jẹ́ èyí tó burú jáì tó dàbí ẹni pé a fẹ́ mọ̀ rírú ẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà bó bá di lọ́la yóò fẹ̀jú kẹ̀kẹ́ yóò sì ṣe àwọn àlàyé tó kù. Ọ̀ṣínbàjò ti yí ìpinnu rẹ̀ padà o láti má lọ sí ìpéjọpọ̀ ẹlẹ́kẹtàlá òru rẹ̀ eléyìí tó jẹ́ ti Tinubu tó yẹ kó wáyé ní Èkó Hotel lónìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn yìí múlẹ̀ lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday látẹnu ẹni tó jẹ́ múgbálẹ́gbẹ̀ẹ́ fún igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ló ti sọ ìyẹn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ múgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti fi léde lórí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò Twitter rẹ̀ ó ní ọ̀gá àwọn ò lè lọ sí Èkó Hotel mọ́ láti lọ péjú níbi ìpéjọpọ̀ ẹlẹ́kẹtàlá irú rẹ̀ eléyìí tó jẹ́ ti ayẹyẹ Tinubu ó ní látàrí ìkọlù eléyìí tó ṣẹlẹ̀ sí ọkọ̀ ojú irin eléyìí tó ná Kaduna sí Àbújá èyí tí àwọn onísùmọ̀mí kọlù ní àná gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú ìròyìn náà Àkàndé ló fi eléyìí léde yẹn lórí ẹ̀rọ ayélujára rẹ̀ Twitter níbi tó ti sọ wípé ọ̀gá mi Yẹmí Ọ̀ṣínbàjò ó ní láti tètè padà lọ ṣe àbẹ̀wò sí àwọn ibi tí wọ́n ní ìkọlù náà
ó ti ṣẹlẹ̀. Ó ní fún ìdí èyí kò ní lè ráyè láti péjọ o níbi ayẹyẹ ọjọ́ ìbí Bọ́lá Ahmed Tinubu. Ó ní fún ìdí èyí ọ̀gá mi ó ní láti jẹ́ ọmọ orílẹ̀-èdè gidi nígbà tó nílò láti ṣe àbẹ̀wò sí nǹkan tó yẹ ju nǹkan tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ. Ìròyìn yìí ju báyìí lọ, tó bá di lójúmọ́ ọ̀la ẹ ó gbọ́ síwájú sí i. Ìyanṣẹ́lódì àjọ ASUU ilé ẹ̀kọ́ fásitì tó ń bẹ ní Calabar wọ́n ti sọ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọn o tí wọ́n ń gbé nílé tó jẹ́ tilé ẹ̀kọ́. Wọ́n ní kíá ní wàràǹṣeṣà ẹ̀yà gbalẹ̀ àwọn òbí yín lọ. Ilé ẹ̀kọ́ ti daṣẹ́ sílẹ̀ kílẹ̀ tún ń dúró wá. Gẹ́gẹ́ bá a ṣe rí kà, àwọn ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ fásitì ti Calabar ni wọ́n ti fi ọ̀rọ̀ léde o tí wọ́n wí pé kí gbogbo akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbé nílé ẹ̀kọ́, ìyẹn ilé tó jẹ́ ilé ẹ̀kọ́ lónìí tá a mọ̀ sí hostel, wọ́n ní kí gbogbo akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ńbẹ̀, wọ́n ní lẹ́yìn tí ìdáṣẹ́sílẹ̀ àjọ ASUU eléyìí tó ti wá sóde tí kò sí ìkẹ́kọ̀ọ́ mọ́, wọ́n láwọn ọmọ náà wọ́n sì bá burú síbẹ̀ níbi tí wọ́n ń sùn tí wọ́n sì ń gbé tí wọ́n ń jẹ tí wọ́n ń mu. Wọ́n ní báyìí o kó ní kálukú wọn kí wọ́n yá kúrò ńbẹ̀ ní wàràǹṣeṣà kó gbalẹ̀ òbí wọn lọ́wọ́. Ẹni tó fi ọ̀rọ̀ náà tó fi léde náà lẹni tó wà lẹ́ka ìgbaniwọlé sílé ẹ̀kọ́ náà, ọ̀gbẹ́ni Gabriel Egbe ló fi ọ̀rọ̀ ọ̀hún ló fi léde. Ló wí pé lẹ́yìn tá a fi ọ̀rọ̀ yìí léde, akẹ́kọ̀ọ́ tá a bá tún bá tó sì ń sùn nílé ẹ̀kọ́ wa yóò fi mú dánrin. Òun náà ń bọ̀ lọ́la yóò fẹ̀jú kẹ̀kẹ́ lórí àjímúná àti lójú àwọn ìwé ìròyìn. Ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa. Bala Edoki ìròyìn náà lẹ́ ń gbọ́ lọ́wọ́ iléeṣẹ́ Street 107.1 FM nílùú Abẹ́òkúta. Soludo ti fi orúkọ àwọn èèyàn tó jẹ́ ogún ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ náà láti yẹ̀ wọ́n wò bóyá wọ́n kájú òṣùwọ̀n láti jẹ́ alábòjútó ní ìpínlẹ̀ náà. Gómìnà Anambra Charles Soludo la gbọ́ wípé ó ti fi orúkọ àwọn alábòjútó ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin lẹ́yìn ọjọ́ 12 tó ti bọ́ sí ipò, lẹ́yìn tí wọ́n ní ó ti pàdánù láti mú ìlérí rẹ̀ ṣẹ lórí wípé ó ní láàrin ọ̀sẹ̀ kan lòun yóò fi orúkọ àwọn tí òun yóò fi hàn láti jẹ́ alábòjútó náà ránṣẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú ìròyìn yìí, wọ́n ní nínú àwọn orúkọ eléyìí tí Soludo tó fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Anambra náà ni ó jẹ́ wípé díẹ̀ lára àwọn ọmọ ẹ̀yìn gómìnà tẹ́lẹ̀ rí yẹn Willie Obiano ni wọ́n ní wọ́n pẹ̀lú nínú àwọn ìwé tí ó kọ orúkọ wọn sí, pẹ̀lú àwọn kan tí wọ́n jẹ́ méjì nínú àwọn tí wọ́n jẹ́ oníròyìn yẹn ní ìpínlẹ̀ náà. Wọ́n ní bákan náà àwọn eléré orí ìtàgé orúkọ wọn náà wà nínú àwọn ìwé eléyìí tí ó kọ orúkọ wọn sí wípé ẹ yẹ̀ wọ́n wò bóyá wọ́n kún ojú òṣùwọ̀n láti jẹ́ alábòjútó ní ìpínlẹ̀ náà. Ìròyìn yìí tó bá di lójúmọ́ ọ̀la tó bá jáde ẹ ó gbọ́ síwájú sí i. Eléyìí lára àwọn ìròyìn tó ń bọ̀ lóde lójúmọ́ ọ̀la leléyìí náà, níbi tó ti wí pé àjọ àwọn alágbàtà epo náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde o. Wọ́n ti kó gbogbo ẹ̀bi ọ̀rọ̀, wọ́n ti gbèrú àwọn tí wọ́n jẹ́ aládàáni eléyìí tí wọ́n ń gba epo tà wípé àwọn gan ni wọ́n wà nídìí owó epo eléyìí tó gòkè gegele. Gẹ́gẹ́ bá a ṣe rí kà, àjọ àwọn alágbàtà epo náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde. Ìyẹn àjọ IPMAN ni wọ́n wí pé àwọn aládàáni eléyìí tí wọ́n ń ṣòwò epo pẹtiró náà, àwọn ni kẹ́ ẹ dá lẹ́bi o. Àwọn ni wọ́n jẹ́ kí owó epo pẹtiró kó lọ sókè ní gegele. Àwọn alágbàtà náà, ìyẹn ẹni tó jẹ́ ààrẹ fún àjọ IPMAN ọ̀gbẹ́ni Chinedu Okoronkwo, òun ló fi ọ̀rọ̀ náà ló fi léde fún àwọn oníròyìn nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìdí tí owó epo pẹtiró tó fi gòkè tó ti ń di igba náírà, 220 náírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe rí nípínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó. Òun ni ààrẹ náà bá sọ̀rọ̀, ó ní ẹ wò bí bá a bá fi dídà tìjọba, iye tí àwa ń gbépo kò yẹ kó kọjá iye tí ìjọba tó ní kí wọ́n máa ta epo náà. Ó ní ṣùgbọ́n àwọn aládàáni kan wà tí wọ́n ń ṣòwò nínú epo pẹtiró, àwọn gan ni ẹni náà tó wà nídìí owó epo pẹtiró tó fi lọ sókè ní gegele. Bó bá di lọ́la ẹ lọ dúró dè lójú àwọn ìwé ìròyìn tó ń bọ̀ lóde, yóò fẹ̀jú kẹ̀kẹ́ ń bẹ̀. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kánò yẹn Kwankwanso la gbọ́ wípé ó ti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sílẹ̀ o. Ẹni tó jẹ́ aṣòfin Rabiu Musa Kwankwanso
lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday la gbọ́ wípé ó ti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sílẹ̀ pátápátá. Kwakwanso ló kọ ìwé yìí wípé òun ò jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ìyẹn ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party mọ́ o. Wọ́n ní ó kọ ìwé náà lónìí ọjọ́ 29 oṣù kẹta ọdún 2022 lẹ́yìn tí ó kọ ránṣẹ́ sí alága wọ́ọ̀dù rẹ̀. Nínú lẹ́tà náà ni wọ́n ní ó kọ síbẹ̀ wípé ó ní ìdí tí mo ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kò ju wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́nú tó sì lágbára gidi gan tí kò sì sí wípé ó dàbí pé ó fẹ́ ní ìyanjú. Ó ní fún ìdí èyí láti má fi àkókò mi ṣòfò ìdí rèé tí mo ṣe kọ ìwé fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sílẹ̀ wípé láti òní ọjọ́ 29 oṣù kẹta ọdún 2022 mi ò jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́. Eléyìí lára àwọn ìròyìn tó ń bọ̀ lóde tẹ́ ẹ mọ́ bá gàdàgbà lójúmọ́ ọ̀la náà ibẹ̀ làkọlé yìí ń bọ̀ tó wípé Tinubu ti ní kó mọ̀ wáyé mọ́ o àpéjọ eléyìí tó fẹ́ fi sàmì sí ọjọ́ ìbí rẹ̀ eléyìí tó mọ̀ ń ṣe lọ́dọọdún kò jẹ́ kó wáyé. Ó ní látàrí ìkọlù ojú òpó reluwé tó ṣẹlẹ̀ ní Kaduna ó ní ẹjẹ́ àfibù ọlá fún àwọn tí ẹ̀mí wọn sọnù ńbẹ̀. Ó mọ̀ ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó ìyá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ló ti wí pé kí wọ́n má ṣe àpéjọ kankan o àbí àpèjẹ kankan o láti sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí òun. Ó ní láti fi kẹ́dùn àwọn ènìyàn tí ẹ̀mí wọn sọnù nínú ìkọlù ojú òpó reluwé tó wáyé lópòópónà reluwé Kaduna sí Àbújá náà. Tinubu eléyìí tó ti fojú hàn gbangba wípé òun náà wà lára àwọn tí wọ́n ń kó kùkù kẹ̀kẹ́ láti jáde dupò aláṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ló fi ọ̀rọ̀ náà ló fi léde. Ó ní ó dùn mí wọra gan, ó dùn mí púpọ̀ lórí ìkọlù tó wáyé lójú òpó reluwé náà. Ó ní pẹ́kẹ́ kan ò gbọ́dọ̀ dún o láti sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí òun. Ó ní ẹ̀jẹ̀ àfìbọlá fún wọn. Ó ń bọ̀ lóde lọ́la yóò fẹ̀jú kẹ̀kẹ́ lórí àjímúná wa. Ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi yóò fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú níbi tá a ti gbọ́ wípé àgbáríjọ àwọn oníṣègùn òyìnbó lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ṣe ìdárò ẹni wọn tó lọ o ìyẹn dókítà Chinelo Nwedo èyí tí wọ́n ní ó pẹ̀lú nínú ọkọ̀ ojú irin ibi tí wọ́n ní àwọn jàǹdùkú tí wọ́n ti kọlù wọ́n yẹn ní àṣálẹ́ àná tó jẹ́ ọjọ́ Ajé. Gẹ́gẹ́ bí ìfiléde àgbáríjọ ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó náà èyí tí ààrẹ ẹgbẹ́ náà buwọ́lù ọ̀jọ̀gbọ́n Innocent Uda níbi tí ó ti ṣe àpèjúwe orú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó bani lọ́kàn jẹ́ àti wípé ó fi ń tóni létí wípé kò sí ètò ààbò eléyìí tó fi ẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí tóun náà ti fìdí ìròyìn yìí múlẹ̀ wípé wọ́n ní àṣálẹ́ àná lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter yẹn dókítà Chinelo ló jẹ́ wípé eléyìí tó jẹ́ ọlọ́run bá nípè náà ló ti fúnra rẹ̀ kọ síbẹ̀ wípé àwọn nílò ìrànwọ́ eléyìí tí ó kọ lóyìnbó wípé we need help níbi tó ti ń sọ wípé wọ́n ní àwọn agbébọn ti kọlu àwọn nínú ọkọ̀ ojú irin ti Àbújá sí Kaduna eléyìí táwọn wà lọ́wọ́lọ́wọ́ léyìí táwọn ò sì padà mọ̀ wípé tọlọ́jọ́ ni ó já sí kọ́nà ọba jọ̀ọ́ kó foríjì gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ìwé yìí. Eléyìí lára àwọn ìròyìn tó ń bọ̀ lóde lójúmọ́ ọ̀la náà ni níbi tó ti wípé àwọn aṣíwájú kan lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí á lọ gba káàdì ìdìbò eléyìí tá a fi dìbò. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì fi àtìlẹ́yìn hàn fún Tinubu gẹ́gẹ́ bá a ṣe rí kà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ìyẹn lẹ́kùn ìdìbò tí Kòsọ̀fẹ́ Federal Constituency ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi àtìlẹ́yìn hàn fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì wí pé gbọ́yìngbọ́yìn làwọn wà lẹ́yìn Tinubu o. Bákan náà ni wọ́n sì fi ohùn kan náà ránṣẹ́ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ lọ gba káàdì ìdìbò eléyìí tẹ́ fi dìbò tó bá tó àkókò ìdìbò yín o. Nínú àwọn aṣíwájú lẹ́gbẹ́ òṣèlú APC náà Alhaji Àkànní Bámú ó ń bẹ níbẹ̀ òun náà bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbi àpèjọ eléyìí tí wọ́n pè tí wọ́n fi àtìlẹ́yìn wọn fún Tinubu. Agbègbè Ọjọ́ta náà ni wọ́n parojọ sí tí wọ́n ti ń fi àtìlẹ́yìn náà tí wọ́n fi hàn lónìí gangan.
gangan ẹ wò bó bá dọ̀la yóò fẹ́ ju kẹ̀kẹ́ lórí àjìmọ̀nà. kópọ̀ ọlọ́run ọba tẹ́ rí yẹn ní fẹ̀dà lágbára ọlọ́run ọba yóò fún tèmi ti yín o ẹ̀yẹ́ kí n máa fi yẹn ṣèlọ nírọ̀lẹ́ òní lábala ẹ̀dọ̀kí ìròyìn ẹ̀mọ́ gbogbo wípé ayé kò tọ́ ti yàtọ̀ mọ́ tẹ̀síwájú mo sì kólówá tó sì lórúkọ tèmi Hadjia Ramaliifar àgbọ́ má bí wọn. ẹ ṣeun kò ní jù bẹ́ẹ̀ lọ lábala ẹ̀dọ̀kí ìròyìn ayé kò tọ́ ó ń tẹ̀síwájú bẹ́ẹ̀ Musiliu bẹ́ẹ̀ alágbẹ̀dẹ òun mo sì wá ń kalẹ̀ kú kalẹ̀ ń bẹ̀.